Matteu orí 5 ẹsẹ̀ 19. Ẹnikẹ́ni tí ó bá rú ọ̀kan kékeré nínú òfin wọ̀nyí, tí ó bá sì ń kọ́ àwọn ènìyàn bẹ́ẹ̀, òun náà ni a ó pè ní kékeré ní ìjọba ọ̀run. Ẹ̀mí láti pa gbogbo òfin Ọlọ́run mọ́, kí ẹ̀mí náà kó bẹ̀rẹ̀ sí jọba nínú ẹ̀. O ní járòfin o, Ọlọ́run ò ní di ọ̀tá ẹ o, o ní ṣekúṣẹyẹ o ní sin Ọlọ́run ní apá kan kó tún mọ́ sin mámọ́nì ní apá kejì. Ẹ̀mí àti pa gbogbo òfin mọ́, gbogbo ọ̀nà mọ́ òfin Ọlọ́run. Ẹ̀mí àti pa mọ́ kí ẹ̀mí náà kó jọba nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, ní orúkọ ti Ẹ̀mí Mímọ́.